A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Port Harcourt ti fi àṣẹ lélẹ̀ láti fi ṣe ìdáwọ́kọ̀ fún adájọ́ àgbà ìpínlẹ̀ Rivers láti má gba ìwé àkíyèsí ìyọnípò impeachment notice tí wọ́n darí sí gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ké sí adájọ́ àgbà lónìí kí ó gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí ẹ̀sùn àṣemáṣe tako gómìnà àti igbákejì rẹ̀. Àwọn aṣòfin tí wọ́n ṣe ìpinnu yìí lónìí nípasẹ̀ ìdìbò unanimous vote lérí àti tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ ìyọnípò, ṣùgbọ́n àṣẹ ilé-ẹjọ́ ti fi gbogbo rẹ̀ rọ̀ títí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti fi Àbújá sílẹ̀ lọ Guinea Conakry fún ìyànsípò ààrẹ Mamadi Doumbouya. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Shettima Stanley Nkwosha ni ó ṣe àfihàn yìí lónìí Ọjọ́ Ẹtì, bí ó ti ní Shettima yóò kópa nínú ìpàdé àpérò ọlọ́dọọdún 56th Annual Meeting of the World Economic Forum ní Davos, orílẹ̀-èdè Switzerland, lẹ́yìn tí ó bá kúrò níbi ayẹyẹ ìyànsípò ààrẹ ní Guinea Conakry. Èyí ń wáyé lẹ́yìn tí ààrẹ Doumbouya jáwé olúborí níbi ìdìbò. Ayẹyẹ yìí yóò wáyé ní ọjọ́ 17 oṣù Kínní ní GLC Stadium, Nongo, Conakry. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Defense Minister General Christopher Musa ti ṣe ìkìlọ̀ kí àwọn ìjọba ìpínlẹ̀ ṣọ́ra pẹ̀lú ìpàdé àlàáfíà peace deal pẹ̀lú àwọn adàlúrú. Musa ṣe ìkìlọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ilé-iṣẹ́ ìròyìn BBC lédè Haúsá, bí ó ti ní gbogbo ìgbà ni ìjọba àpapọ̀ ń ṣe ìkìlọ̀ fún ìjọba ní gbogbo ìpele lórí ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn adàlúrú. Musa ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní èyí tí ó léwu, dangerous, counterproductive and threat to national security. Mínísítà tẹnumọ́ wípé adàlúrú ò ṣeé fọkàn tẹ̀ láti mú àdéhùn ṣẹ. Ó ní ìdúnàdúrà a máa túbọ̀ mú kí iṣẹ́ adàlúrú gbòòrò sí i, ba ìgbìyànjú ológun jẹ́ àti ìṣòro ààbò fún ọjọ́ pípẹ́. Ìpinnu ìjọba lórí èyí sì dájú wípé kò gbọdọ̀ sí ìdúnàdúrà, kò gbọdọ̀ sí owó sísan fún ìdásílẹ̀ ransom, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ sí ìfìdímúlẹ̀ ẹgbẹ́ adàlúrú tó ń da agbègbè láàmú. Musa wá ké sí àwọn gómìnà kí wọ́n tẹ̀lé ipasẹ̀ ìjọba pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú kí àlàáfíà lè jọba. Ìkìlọ̀ Musa yìí wáyé láàrin awuyewuye lórí ẹ̀sùn wípé àwọn ìpínlẹ̀ kan ní ìdúnàdúrà pẹ̀lú àwọn adàlúrú pẹ̀lú bí wọ́n ti gbèrò àti yọ̀ǹda àwọn afurasí adàlúrú kan tí àwọn kan rí gẹ́gẹ́ bí ìtàbùkù sí ẹ̀ka ìdájọ́ àti agbófinró. Bákan náà ni Musa tún ṣe ìkìlọ̀ fún ará ìlú kí wọ́n dẹ́kun àti máa gbódegbà fún àwọn adàlúrú pẹ̀lú oúnjẹ, owó tàbí ìròyìn, bí ó ti ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí ṣe àtìlẹ́yìn fún rògbòdìyàn tí ó tún ń da àlàáfíà orílẹ̀-èdè dúró. Ìjọba ìpínlẹ̀ Katsina ni a gbọ́ wípé ó gbé ìgbésẹ̀ àti yọ̀ǹda afurasí adàlúrú 70 tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n lórí àdéhùn ìpàdé àlàáfíà tí wọ́n ní pẹ̀lú àwọn adarí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ nírọ̀lẹ́ àná bí àwọn olùgbé ìlú Odò Kékeré ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó, lẹ́yìn tí ilé kan dà wó lẹ́gbẹ̀ẹ́ kan ní iléèwé ìjọba tó wà lágbègbè. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé lẹ́yìn tí àwọn ọmọ iléèwé parí ìkẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìdásí láti òkè wá, divine intervention. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe ṣàlàyé, apá kan iléèwé yìí ya lulẹ̀ pẹ̀lú ariwo ńlá tí ó ṣẹ̀rù ba àwọn olùgbé. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì LASEMA àti LASBACA súré dé ibi ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti dáàbò bo agbègbè. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sì ń ṣe ìwádìí wọn lọ́wọ́ láti rí i dájú wípé kò sí òṣìṣẹ́ tàbí aṣọ́gbà tí ó há sínú àwókù lákòókò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀, Ìyáàfin Bólúwají Adéríntọ́, tí ilé rẹ̀ wà ní ọ̀ọ́kán iléèwé, fi ẹ̀hónú àwọn òbí àti adarí ìlú hàn lórí
ìgbésẹ̀ tí wọ́n ti gbé. Bí ó ti ní, síwájú àkókò yìí ni àwọn ti ké sí àjọ tí ọ̀rọ̀ kàn láti wá tú ọgbà yìí ṣe nítorí ó ti pẹ́ tí wọ́n ti ń lò ó, ṣùgbọ́n òṣìṣẹ́ ìjọba kan láti mínísítírì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn aṣojú ìjọba ẹ̀ka ètò ẹ̀kọ́ ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ láti fojú gánní kí wọ́n sì mọ ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ Nàìjíríà méjì, Chukwudi Okafor ẹni ọdún 31 31 àti Samuel Eze ẹni ọdún 24 34 tí wọ́n fi ilẹ̀ India ṣebùgbé ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn wípé wọ́n jọ dáwọ́jọ lu ọ̀rẹ́ wọn Emeka Christian pa lórí ọ̀rọ̀ obìnrin ní Pune, India. Ìwádìí jẹ́ kó di mímọ̀ láti ilẹ̀ India wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé. Olóògbé ẹni 40 ọdún tí ó jẹ́ oníṣòwò tó ń gbé ní ilẹ̀ India pẹ̀lú ìwé ìgbélùú tí yóò tẹnubẹ́po ní ọdún 2027 ni a gbọ́ wípé ó lọ ilé obìnrin ará Nàìjíríà kan ní alẹ́ ọjọ́ Àìkú pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ fún ayẹyẹ kékeré kan. Kò pẹ́ ní àríyànjiyàn bẹ́ sílẹ̀ lórí ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin yìí. Ọ̀kan nínú àwọn afẹ̀sùnkàn yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú arábìnrin yìí, a sì máa bẹ̀ẹ́ wò lóòrèkóòrè. Àríyànjiyàn yìí tẹ̀síwájú títí di aago 3 òru tí Emeka fi pinnu àti fi ibẹ̀ sílẹ̀. Ìgbésẹ̀ yìí ló mú fàákàjàgbọ̀nà àrà tí wọ́n fi lù ú lálùbọ́lẹ̀ dá àpá ńlá sí i lára. Ọlọ́pàá ṣàlàyé wípé bí ó ti ń fi ibi ayẹyẹ sílẹ̀ ni àwọn afẹ̀sùnkàn tẹ̀lé dé ìdí ọkọ̀, ṣe ìkọlù sí i pẹ̀lú ohun ìjà olóró. Ó kọ́kọ́ dákú lọ rangbọndan, wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn. Níbi ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ni ó ti dágbére fáyé. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí méjèèjì bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ láti rí àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìjàmbá yìí mú. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ọwọ́ ń tó ọmọ Nàìjíríà lórí ẹ̀sùn ìpànìyàn ní ilẹ̀ India. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.